Àwọn bàbá wa sọ fún wa pé kò dára kí dígí máa wà ní ẹ̀gbẹ́ ènìyàn nígbà tí ènìyàn bá sùn ní alẹ́. Mirror, kí olúwa rẹ̀ máa wo àwòrán ara rẹ̀ nínú dígí nígbà tó wà lórí ibùsùn rẹ̀ lóru ọ̀gànjọ́. Wọ́n ní ẹni tó bá ń ṣerú rẹ̀ ó fi ààyè sílẹ̀ fún àwọn alágbára òkùnkùn, àwọn alágbára ayé láti máa tọpinpin gbogbo ìrìn àjò rẹ̀ pátápátá, nítorí pé ìhòòhò ló wà lójú wọn. They will start to monitor such a person's life and movement from anywhere in the world. Èyí ló fà á tó jẹ́ wípé bí ẹlòmíràn bá fẹ́ dáwọ́lé nǹkan rẹ̀ tí ò sì sọ fún ẹnikẹ́ni, àwọn ọ̀tá rẹ̀ ti mọ̀, wọn ò sì ní jẹ́ kó ṣeé ṣe. Ṣé wọ́n ní àìmọ̀ kì í pa ọmọ? Lóòótọ́ ni o, ṣùgbọ́n àìmọ̀ lè ṣàkóbá fún ìgbé ayé ènìyàn lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ìdí nìyí tí àwọn bàbá wa ṣe máa ń ṣọ́ra fún ohunkóhun tó bá lè ṣàkóbá fún ìgbé ayé wọn. Lọ sí comment section, kọ síbẹ̀ pé Yorùbá gbọ́n, ẹ̀mú ayé kò ní mú wa.